Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí bá ti ń gbọ́ mi. Mo ṣe ládùúrà, mo ṣe oníwúre pé a ò ní tẹ́ni tìkà, a ò dẹ̀ ní ṣoore ṣe láṣẹ Èdùmàrè, àṣẹ. Nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí, nǹkan méjì sí mẹ́ta ni. Àkọ́kọ́ nínú ẹ̀ ó dálé láti debunk irọ́ tí Sakama jí ń pa lórí ó ṣe apology letter, kò ṣe apology letter. Ẹ̀kejì, ìyẹn dálé lórí kangaroo bail condition tí wọ́n tún fún Tani-Ọlọrun tí wọ́n dẹ̀ ti fún ní rẹ́ẹ̀rì tẹ́ bá ń bá kéèsì yẹn bọ̀ láti bẹ̀rẹ̀. Ó yá, ẹ̀yin èèyàn mi o, èèyàn lọ́gbọ́n. Ṣé òfin Nàìjíríà sọ pé tí n bá ń lo lọ́yà kan ṣoṣo tí mo máa ń lò lórí kéèsì mi o, ó ní kí n lo all through, mi ò ní ẹ̀tọ́ láti change lọ́yà. Tí bá máa change lọ́yà yẹn o, gbogbo documentations tó bá ti submit, evidences àti proofs